ọkọ mi tó bá kígbe inú lónìí tó máa fi dọ̀la orí ni Súnmi ẹ gbà mí. Ìyàwó mi tí bá ní pé mi understand nǹkan tó ń go through mo parọ́ ni torí èmi náà lọ́wọ́lọ́wọ́ báyìí náà èmi náà experience similar thing wọ́n náà ṣàǹpé ìyá mi náà wà nínú wọ́ọ̀dù ìgbà hospital náà ni èmi náà bọ̀dọ̀ kẹgbẹ́ òun náà kẹ máa gbé bọ̀dọ̀ hospital mi bá bóyá ọgbà lójútù mo fẹ́ rò pé bí àkọ́kọ́ ló jọ ń ṣe wọn torí tiẹ̀ náà dókítà lójútù ẹ̀ tòun náà wọn ò lójútù ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe oríṣiríṣi àyẹ̀wò lórí àwọn méjèèjì wọn lè sọ pàtó pé nǹkan báyìí ló ń ṣe wọn. ìyẹn gan ló yẹ kó máa bá fọlẹ̀. ó ti sú mi èmi ò rò bóyá wọn mọṣẹ́ lọ hospital yìí o wọn mọṣẹ́ o èmi máa gbọ́kàn mi kúrò ń bí o. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má sunkún ṣé tó bá ń sọ yẹn ṣe bẹ́ẹ̀ mi lè ní ìsìn nígbà tí jàǹbá ọkọ̀ ṣẹlẹ̀ sí mi ṣèbọ̀ hospital náà gbé mi wá kó rí pé at least mo ṣe wà bí ṣe wà ká ní pé ibòmíì ni olúwa ẹ lọ ní tálọ́mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀ àbí ó kàn fẹ́ so lóògùn lè kiri ṣó ti yẹ wò bí ṣe bí òun ló ṣì wá ẹ̀sìn ó ṣe mí ní ó ń sọ̀rọ̀ nǹkan tó ń ṣe gangan la lè sọ jẹ́ kán afúnwọ́lẹ̀ kan máa ṣiṣẹ́ wọn mọ̀ pé láìpẹ́ láì jìnnà wọn á rójú tó nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n. mo ti gbọ́ o mo ti gbọ́ ẹṣẹ́ mo ti gbọ́ o. ẹjọ báwo lára ìyàwó mi. Mr. Onaike ṣé kí n má tàn yín condition ìyàwó yín ó ń terrible sí i. Yes. You see, Sherry, we are more or less a family. Èmi àti yín àti dìkan náà. And as a medical advisor, mo ní rò pé kò yẹ kí n máa parọ́ fún yín níbi tá a dé yìí. And mo dey understand yín, mo mọ understanding tẹ̀lé. Tó bá jẹ́ client mi tí mo mọ̀ pé ara ẹ̀ ò ní gbé ni, mi ò ní ṣòkò sọ fún. So there is no point for me láti máa sọ fún yín pé òun wà okay. Kò respond sí gbogbo treatment tí wọ́n fún at all, even including your friend, I mean your business partner. Ṣé ti understand? Ṣẹ́rí tí ọ̀rọ̀ bá wá ń lọ báyìí, Yorùbá ni mí, Yorùbá lẹ́yìn náà. Ṣẹ́rí èèyàn máa ń fi àdúrà kún gbogbo nǹkan ni o. Ẹ̀yin náà ẹ wo gbogbo situation tó surround the issue yìí. Ìyàwó yín sick. Ọ̀rẹ́ yín, business partner yín, òun náà wà lórí bed. Condition tí yín náà rí báyìí, kí ló dé tẹ́ ẹ kún fún àdúrà? Being a Muslim, tí ẹ bá jẹ́ Muslim, gbé àgé yín, kẹ́ rọ́mi sí, kẹ́ ṣàlùwàlá, kẹ́ máa ké pọ̀lọ́run. Tẹ́ bá jẹ́ Christian, láti lọ kún fún àdúrà. Ẹ pè àwọn family yín together. Ẹ pè wọ́n ibi tí oníkálukú bá mọ̀. Because irú situation bíi ó ti terrible báyìí. Ẹ̀yin rè condition tẹ́ wà rè. Ìyàwó yín, ọ̀rẹ́ yín tímọ́tímọ́. So ṣe rí pé ọ̀rọ̀ yín fàdúrà gidi. Doctor, gbogbo àlàyé ló yé mi. Àmọ́ ṣe èmi kò fẹ́ bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ pé owó ló tún máa jẹ, ẹ jẹ́ kí n gbọ́. Màá sapá mi, màá sàgbà agbára mi. Ṣe rí ìyàwó mi, mo nífẹ̀ẹ́ ìyàwó mi gan. Ọ̀rẹ́ mi dẹ̀kẹ́ láti dánmọ̀ ìyá. Kọ́kọ́ gbọ́dọ̀ ṣe àwọn méjèèjì jọ. Má ṣe o.
Mr. Ogunaike, mo mọ amount of love tẹ́ ní fún ìyàwó yín. Òun náà ló ń jẹ́ kí n máa sọ̀rọ̀ báyìí. But ẹ má get me wrong o. I am not saying wípé kẹ́ transfer àwọn kúrò ní hospital wa ń bí o. Wọ́n máa wà níbí. I máa continue treatment wa. But ẹ jẹ́ kí àdúrà máa lọ here and there. It's as simple as that. Please. Mo fẹ́ kẹ́ understand me. Mo ṣe sọ fún mi náà. Ọlọ́run á wà pẹ̀lú wa. As doctor ṣe, mo ní kí n yán létí wa náà kí àjọ ká gbéyẹ̀wò. Ní tèmi, èmi ti mọ̀ nǹkan tí mo máa ṣe lórí ẹ̀. Àmọ́ ní kí n bá òun náà sọ bóyá òun náà tún lè ní ọgbọ́n tó fẹ́ tà sí lórí àìsàn tó ń ṣe ìyàwó mi àìtọ́kọ ẹ̀. Ó sú dókítà, ó jẹ́ kó yé mi pé ó ti sú àwọn. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ owó, bó tápótò owó ni àwọn á jẹ́ kí n gbọ́ àmọ́ nǹkan tá a máa ṣe sí. Àwọn oníbàwọn ṣe fojú wo àìsàn tó ń ṣe àwọn méjèèjì yẹn pé á dáa ká lọ ti ọ̀rọ̀ àìdúrà bọ̀. Ní tèmi, èmi tí mo ti máa gbé ìyàwó tèmi lọ. Tọ́gbó tí n bá gbé débẹ̀, bó jẹ́ kán wa ewé, kán wa egbò, kán sè fún àṣàmù kan tó máa ti dí ẹ̀yọ̀. Nígbà tí ọ̀rọ̀ medicine line sí tíyẹn tó ti mẹ́hẹ̀, ẹ bá tún try alternative medicine, ìyẹn ti àwa ohun alágbò nǹkan bóyá ó ṣe é ṣe kí Ọlọ́run gbàdúrà wa ń bẹ̀. Mo wá ní kí n tó ṣe yẹn pé kí n fi tó ẹ létí bóyá àwọn náà dẹ̀ fẹ́ kí n ká gbé lọ. Tó bá pè dẹ̀gbá ká pé lọ nínú owó kan tó máa ṣe lọ́hùn, kan tó máa dáadẹ́ ni mi ò ní kó mú kọ́bọ̀ wá. Àmọ́ wọ́n ní wọn ìfárí lẹ́yìn olórí, òun ní kí n bá ẹ sọ. Ẹ ṣé. Ẹ wo, kò sí nǹkan kan tí mo fẹ́ sọ̀rọ̀ àbí tí mo fẹ́ ṣe sí because ẹ̀yin àti Ayọ̀bámi ẹ ti close ju ọ̀rẹ́ gan lọ. Ibi tẹ́ bá fẹ́ gbé lọ, ẹ lè gbé lọ. Ẹ wo, ó ti sú mi. Má sunkún lọ pápá yẹn. Ọlọ́run ní pé tẹ́lẹ̀kùn. Gbogbo ṣe máa da òun náà láti tẹ̀sẹ̀ bọ́ sí. Ọlọ́run adé ògbó làálàá wa náà lórí àwọn méjèèjì. Ajẹ́ kan gbádùn. Ti gbọ́? Ti fẹ́ gbọ́ ni. Obìnrin bá sílẹ̀kùn tọ́lọ́kùnrin tó lè ṣe. Obìnrin bá sílẹ̀kùn tọ́lọ́kùnrin tó lè rí. Àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ọkùnrin. Ṣé rí ọ̀rẹ́ mi tí mò ń sọ ń pa ẹ̀? Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá o, kò rí kò sùn mi wá. Kó tó dẹ̀ ṣẹlẹ̀ sí i, ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ gan. Àti náwó, àti nọ́ra, àti ṣe wàhálà gan. Síbẹ̀síbẹ̀, dókítà sọ wípé àwọn ọmọ nǹkan tó ṣe. Nígbà tí dókítà sọ fún wa wípé ká lọ ṣàdúrà sí i, ká di pé àkàrà máa sì kí ẹ dáadáa. Wọ́n wá pe àwọn tó jẹ́ èèyàn ẹ̀, pàápàá ìyàwó ẹ̀, mo ní wá. Nǹkan báyìí ni èmi fẹ́ ṣe o. Ṣé ẹ lè gbà mí láì kí n gbé wá sí ibi tí mo gbé ìyá mi wá? Ó ń dẹ̀ lóhun ti gbọ́, òun ti gbà. Wọ́n á wò pé mi kàn lè kí mọ́lẹ̀ kí n máa gbé bùn bí. Láì ṣe pé bóyá wọn kọ́ wá fi tó yín létí náà. Ẹ wò ó dùn mí nǹkan tó ṣẹlẹ̀ sí o. Torí dókítà gan ò lè sọ wípé ṣé pàtó nǹkan báyìí ló ń yọ̀ wọ́n lẹ́nu. Àfi gẹ́rẹ́ bíi tìyàwó mi. Wọ́n á wò pé irú kí la ṣe ṣe léèsì. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni máa bẹ̀ yín.
bá wùn mí kẹ́ ní kí n máa gbé bọ̀ torí kò síbi tí mo lè gbé lọ mo ṣe ní kẹjọ ẹjọ ṣé kí n gbé wá.